Abdulrasaq Abdulrahman ò ní gbádùn kò ní dá fún ẹ governor Kwara state kò ní dá fún ẹ Abdulrasaq Abdulrahman kò ní dá fún ẹ governor Kwara state àwọn agbésùmọ̀mí ti wọ òkè ọdẹ wọ́n pa wọ́n lókè ọdẹ Abdulrasaq Abdulrahman kò ní dá fún ẹ ò ní ṣoríire Abdulrasaq Abdulrahman ó máa ṣorí ibú ni governor Kwara state Abdulrasaq Abdulrahman ó máa ṣe orí burúkú ni kò ní dá fún ẹ kò ní dá fún ẹ governor Abdulrasaq Abdulrahman governor òkè ọdẹ ó máa ṣe orí burúkú ni àti gbogbo àwọn tí wọ́n wà lẹ́yìn ẹ̀ pátápátá àtẹ́mí Kwara state bàbá Tinubu ẹ wò tẹ́ bá fẹ́ ogun ẹ máa rí ogun tẹ́ bá fẹ́ ogun ọmọ òkè ọdẹ lèmi Yorùbá Wùjì lórúkọ mi tẹ́ bá fẹ́ ogun ẹ máa rí ogun governor Abdulrasaq Abdulrahman kò ní dá fún ẹ kò ní tẹ́ bá ti ẹ má bá mi share fídíò yìí ọmọ òkè ọdẹ ni èmi kò ní dá fún ẹ governor Abdulrasaq Abdulrahman governor Kwara state ó ní ṣe oríire kó o máa ṣòfò ní Abdulrasaq Abdulrahman wàá ṣe òfò ní àwọn agbésùnmọ̀mí ti wọ òkè ọdẹ ẹ̀yin ọmọ òkè ọdẹ ẹ dìde tó máa dogun kó dogun everybody ní òkè ọdẹ ẹ dìde ọba tó bá mọ̀ pa ẹ jẹ́ ìjòyè tó bá mọ̀ pa ẹ jẹ́ ọmọ ọdún tó bá mọ̀ pa ẹ jẹ́ ó ti di wọ́rọ́ sí wọ́rọ́ lókè ọdẹ ọmọ òkè ọdẹ lèmi ò Yorùbá Wùyí lórúkọ mi gómìnà Abdulrasaq Abdulrahman gómìnà Kwara state tó máa ṣorí burúkú ni ó máa ṣorí burúkú ni ó àláwọ̀ àwọn Fúlàní kó máa pa wá lókè ọdẹ ó máa ṣe òfò ni ó máa ṣe òfò ẹni ọba tó bá mọ̀ nípa ẹ̀ ẹ̀yin bọ́ìsì ẹ jẹ́ ẹni ìjòyè anybody tó bá mọ̀ nípa ẹ̀ ẹ jẹ́ onítọ̀hún ẹ yẹ kó di wọ́rọ̀ sí wọ́rọ̀ kọ̀rọ̀ sí kọ̀rọ̀ ẹ sọ́ di wèrè Abdulrasaq Abdulrahman ó máa ṣe òfò ni Abdulrasaq Abdulrahman gómìnà Kwara state wàá ṣe orí burúkú ni wàá ṣe òfò ni àtẹ́mí gbogbo ẹ máa jọ sọ orí burúkú papọ̀ ni ẹ̀yin ọmọ òkè ọdẹ ẹ jáde ẹni alábọ̀rẹ̀ tó bá wà ń bẹ̀ ẹ ṣe bí àwọn Ìgbò fún wọn ogun ló máa pa ogbó yín ogun ló máa pa yín ẹ ti já wèrè ẹ ti ní òkè ọdẹ àwọn bá yín pò àsìlábẹ́ ẹ̀ lọ́rin ẹ kórí burúkú lọ́rin yín ẹ kórí burúkú yín síwájú gómìnà Abdulrasaq Abdulrahman ó máa ṣe òfò ni ogun alájẹ ń gbọ́ wá sórí burúkú ni ní òkè ọdẹ bandit lókè ọdẹ ayé yín máa ta tí yín máa yẹ ṣẹlẹ gbogbo ẹ̀yin ọmọ òkè ọdẹ tí wọ́n fi ẹ̀sìn tàn tí ẹ bá gbé nǹkan tí àwọn bàbá wa fi jagun níjọ́ kìíní àná tí ẹ bá gbé jáde ẹ máa sórí burúkú ni ẹ sá òkè ọdẹ tí ẹ bá dìde gbogbo ẹ̀yin olóyè lókè ọdẹ tí ẹ bá dìde gbogbo máa ṣòfò ni gbogbo ẹ̀yin alágbára òkè ọdẹ tí ẹ bá gbé nǹkan táwọn bàbá wa lò níjọ́ kìíní àná nígbà ogun Ìlọrin jáde ẹ máa ṣe orí burúkú ni ẹ máa ṣe òfò ni ẹ dìde ńlẹ̀ nísìn àwọn agbésùmọ̀mí àwọn ajínigbé wọ́n ti wọ òkè ọdẹ wọ́n látàárọ̀ báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní pa èèyàn ni wọ́n tún káwọn kan wọ́n gbọ́ ayé yìí máa ta ayé yìí ó máa ta bàbá Tinubu a fẹ́ ìgbómìnà stéètì we have to defend ourselves the gómìnà people ẹ bá mi share fídíò yìí àwa ọmọ gómìnà a máa defend ara wa Fúlàní pa wọ́n ní gómìnà ẹ tún wọ́n á kó Fúlàní kọ́mọ wá jẹ́ security fún wọn ògùn ló máa pa yín Abdulrasaq Abdulrahman ló máa sórí burúkú ni. ẹ dákun ẹ̀yin èèyàn wa ẹ bá pósì kí ni kó dọ́dọ̀ gba Kwara state government ẹ dákun gbogbo ló tutù ká tán o àwọn ará àṣàgbẹ̀rán tó lọ kó wáyé o tẹ́rì wọ́n kó wọn lọ o ẹ̀rí mọ́tò ló wà lọ́kàn náà kóró síbẹ̀ rẹpẹtẹ báyìí gbogbo ìlú báyìí ẹ̀rù ń ba gbogbo èèyàn o ẹ wo àwọn aráàlú lélẹ́yìí o òkè ọdẹ la wà báyìí o gáràjì òkè ọdẹ la wà báyìí báyìí ń ṣe fídíò báyìí ẹ dákun ìjọba ẹ là wá o ẹ ràn wá lọ́wọ́ o ẹ jọ̀ọ́ ohun tó ń ṣẹlẹ̀ ní òòlì ọmọ o láyé ọjọ́ àwọn ọmọ kéékèèké wọn lè lọ sílùú kẹrin ìlú karùn-ún àsìkò tá a wáyé àgbàlagbà gan olórin kò lè dárìn mọ́ láàrin agíjú Ọlọ́run kó là wá o ìjọba Kwara ẹ ràn wá lọ́wọ́ o ẹ ràn wá lọ́wọ́ ẹ dákun ẹ ṣàánú wa o èmi tí mò ń sọ lélẹ̀ ìgbà ní Babátúndé lórúkọ tèmi ń jẹ́ ẹ dákun ìlú òkè ọdẹ la wà yìí ẹ ràn wá lọ́wọ́ ẹ jọ̀ọ́ tó lọ́run ẹ dákun gbogbo tó ṣẹlẹ̀ yóò ti sú wa o ẹ rí gbogbo àwọn ṣe ń di ẹrù kó ń lé ẹrù náà kódé yìí o náà sálọ yìí o ẹrù láti Ṣàgbẹ̀ ọlọ́gọ́mọ̀ lọ gbogbo ọ̀nà bàbá ńlá wọn kẹrù wọn sálọ báyìí ni o ẹ dákun tó lọ́run ìlú ìtúsú wa o ó sú wa o
àtàlábẹ àti gbogbo ìlú ló ti tú o ẹ dákun ṣẹ́ni táwọn èèyàn ń sọ káàkiri báyìí ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ o ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ o tó ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí kò yé wa o gbogbo nígbà fún sákò ń lu o ọ̀rọ̀ ń lò wá lọ́wọ́ ẹ dákun o sọ́ọ́rí gbogbo àwọn kéèké náà ogun wọn ṣe kó wọn káàkiri lé ní ẹ̀rí àwọn èèyàn ẹ̀rí gbogbo oníkàkú báyìí oníkàkú sákò ń lé ní o tá a bá sá lọ bí ìmọ̀ láti fẹ́ sá lọ ẹ jọ̀ọ́ ìjọba Kwara ẹ ràn wá lọ́wọ́ ẹ jọ̀ọ́ tó lọ́ọ́ abẹ̀yìn o ìlú tí ń túká mọ́ wa lórí o tí gbogbo olúwa túká tán ta lẹ fẹ́ ṣèjọba lé lórí tí ìlú bá túká tán ta lẹ fẹ́ ṣèjọba lé lórí ẹ jọ̀ọ́ a fi àsìkò yìí a fi rọ̀ yín ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ nígbà tí gbogbo ọmọ kékeré ń kó òǹlù tágbàlagbà ń kó òǹlù àwọn olókùn tẹ fẹ́ ṣèjọba lé lórí so ó dọ́wọ́ wa ẹ dákun tó lọ́ọ́ ràn wá lọ́wọ́ o gbogbo àwọn ọjọ́ ọ̀la wa náà ń kó lọ yìí o tí àwọn ilé bá ti kó òǹlù tán báyìí kí ló tó kù tá fẹ́ máa jòkó lé lórí so nígbà tó ọmọ onílù bá fìlú lẹ̀ bó làlejò wa ṣe máa fi fọwọ́ lálẹ́ lórí ilẹ̀ wọn ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ o gbogbo mọ́tò tó wà ń gáràjò kéré àwọn ti lọ sí Sàgbẹ̀ lọ kó àwọn èèyàn wọ́n ń sá kó lé àtẹrù àti gbogbo ẹ̀ náà kó lọ ilé ti pọ̀jù ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ o ẹ jọ̀ọ́ o.